mà ṣe o àgbà òṣèré tíátà Sunday Akínrẹ̀mí Chief Kànràn ti jáde láyé báyìí o. Àgbà òṣèré alàgbà Sunday Akínrẹ̀mí tí ọ̀pọ̀ mọ̀ sí Chief Kànràn ti jáde láyé ọjọ́ ẹtì ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2025 ní ìròyìn jáde pé Chief Kànràn dágbére fáyé pé ó dìgbà ó ṣe o. Ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ obìnrin ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún iléeṣẹ́ ìròyìn Yorùbá nígbà tó ń bá iléeṣẹ́ ìròyìn Yorùbá sọ̀rọ̀. Ọmọ olóògbé náà sọ pé òótọ́ ni o, wọ́n ti kú, wọ́n ṣẹ̀ṣẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ fún wa ni pé wọ́n ti jáde láyé o. Chief Kànràn jẹ́ ọ̀kan gbòógì lára àwọn òṣèré tíátà Yorùbá tí ìràwọ̀ rẹ̀ tàn gidigidi. Ọ̀pọ̀ èèyàn ló fẹ́ràn láti máa rí nínú eré látàrí ipa tó máa ń kó àti bó ṣe máa ń sọ̀rọ̀ lọ́pọ̀ ìgbà. Bàbá aláwo tó ń fi owó ṣàánú ni Kànràn, pàápàá jùlọ nínú eré àgbéléwò tó ti máa ń kópa. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, ẹni ọdún 42 ni olóògbé náà kó tó jáde láyé o, àmọ́ a kò tí ì lè sọ pàtó nǹkan tó ṣekú pa olóògbé náà lásìkò tí à ń kó ìròyìn yìí jọ. Sunday Akínrẹ̀mí ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré tíátà àti sinimá àgbéléwò láti nǹkan bí ọdún 1980 tó ti bẹ̀rẹ̀. Lára àwọn eré tíátà tó ti kópa ní Kúrúmí láti ọwọ́ ọ̀jọ̀gbọ́n Ọlárótìmí kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní kópa nínú eré àgbéléwò. Lára àwọn fíìmù tó ti kópa níbẹ̀ ní Fìjìláńtẹ́ o, Òṣè Ṣàngó, Ẹ̀rí Ọkàn, Ìtùnú, Èèwọ̀, Ìdùnnú, Oríire, Ọfà Oró, Àjàká Òkò, Great Bed of Eternity, Shattered Bridge, Ọba Olúayé, Bíbíire, Ìlúle àti 150 million. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Yorùbá lọ́dún 2020 ni alàgbà Sunday Akínrẹ̀mí Chief Kànràn ti sọ ìrírí rẹ̀ bí òun ṣe di ẹni tí kò ní ilé ìgbé mọ́ àti bí ohun gbogbo ṣe dàrú fún òun ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn. Ilé ìjọsìn kan tó ń gbé lásìkò náà ni ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún ti wáyé o. Kànràn ní lẹ́yìn nǹkan bí oṣù díẹ̀ ni mo dé láti Canada. Iléeṣẹ́ ìpolówó ọjà àti yíya eré amóhùnmáwòrán mi jóná ráúráú tí irinṣẹ́ tó lé ní mílíọ̀nù lọ́nà 30 náírà sì jóná pátápátá. Kò pẹ́ díẹ̀ sí àsìkò yìí ni àwọn adigunjalè bẹ̀rẹ̀ sí ní kojú ìjà sí mi o, nítorí wọ́n rò pé èmi ni mo ní ilé tí mò ń gbé àti àwọn ẹrù tí wọ́n ń kó wá láti òkè òkun tó jẹ́ ti onílé tí à ń gbé náà. Èyí ló mú kí n sá kúrò ní àwọn ilé tí mò ń gbé náà o, tí mo sì sá àsálà fún ẹ̀mí ara mi nípa sísá lọ sí ilé ìjọsìn níbi tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́. Chief Kànràn lásìkò tó ń bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà, ó sọ wípé òun nílò ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà o, nítorí pé gbogbo ilé tóun ti ń ṣe sinimá àti gbogbo àwọn irinṣẹ́ tóun ń lò ló ti bàjẹ́ pátápátá. Kódà òun ti di ẹni tí kò ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mọ́ o. Ó fi kún wípé nínú ìpọ́njú ni òun wà fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ìyàwó méjì tí òun ní sí ṣàìsàn títí tọ́lọ́jọ́ fi mú wọn lọ. Ìdojúkọ náà mú kí òun ké gbàǹjarè sáwọn ọmọ Nàìjíríà, pàápàá jùlọ àwọn ọmọ ilẹ̀ Yorùbá nígbà náà láti jọ̀wọ́ ṣe ìrànlọ́wọ́ fún òun o nípa pípèsè irinṣẹ́ tóun nílò láti bẹ̀rẹ̀ sinimá padà. Ìròyìn àjòyàjò fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fìdí pàgbà sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ròyìn láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ètò tó máa ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.